Ayakata manso adima wo kwa yaraka.
Ayakata manso ajimawo pajarata.
Oshi. Agba numo go na gbo fi numo agba ona gbogbo odo fi Sakumofio bed. Ni asene bunch. Ni asene boy. 7. Tele light. The bakuma Sakumo. Ni numwe. Kedi bokotele ni de bono ko to le shin. Okolu ebo ya. Wo numo Sakumo alenu. Eto enani. Ni de bagbole the car in charge come on she bed the girl wala anina na fiaya this anina the charge the car she den eshishi na gano ni pese ja seche ni di ja seche tele lai jokeba numo Sakumo ale ikole ikwe no the girl in charge she den lẹ́nu oṣùkọ́bẹ́ bá kan án lẹ̀ agẹ́dẹ́ lẹ́jì mọ̀njẹ́ ẹ̀dẹ́njẹ́ ní mọ̀njẹ́ hàn ní ìgbà létélé láìjú hàn lẹ̀ ìka ìjà àtúrẹ́ ṣùkọ́bẹ́ kẹ́ ìgbọ́lé dìgbò ẹ̀ hàn lẹ̀ lọ́sẹ̀ nígà níjì àbíàsùnmọ̀ ẹ̀sẹ̀ ń jẹ́ jí mọ̀ ní télé láìjú ní kẹfà hàn lẹ̀ agẹ́nijẹ́ lẹ́jì gàmọ̀njẹ́ ní túlọ̀jì lẹ̀ ìwọ̀ pẹ̀lẹ́ numo Sakumo ká ìjà àtúrẹ́ ètò ìnáwó efe nukunuku ihale wodi keji ni gaden chema kwa kusuni saa abawo na kapusu ihale no se asanu oba fe de nisu ma chema sumo wa gba me usu kegle oba jo krokoto miji na ni mamoshine kedo bu ademi ni oba nina so amena geji agemo oshi ye Sakumo wide ameji krokoto bi wo oba mo oshi ameba wo amelala amatwa amemile no shiete ega amego amelala shiete no se no mo Sakumo ke agban ke wo wa wo ye ba te shi ameba jo ke bole shiete
kenkren jo shieten no mo Sakumo no ni jo ni di enyo no shieten Sakumo agban no ni jo eko ni di shieten na ba jo ebe wo wan woye ni yo no mo Sakumo shishi fe le wo ba jo shieten na mo ba gbe amejo ke agbena Sakumo agban ke wo je amba twa ntose na ba twa mo fe mo ba fi emi mama ni wo ba kun asi ni wo ba la wo ba bo awo kenkren ka wo bo awo ni wo ba gbene ba san wo la ni wo la ni ti aya di don gbanwe aya di don gbanwe aya di don gbanwe aya di don gbanwe Oshijoo apilẹ̀ bẹ́ẹ̀ kó lẹ́nu tó agẹ wọ̀gẹ̀ wọ̀ máa wù jẹ́ ṣíṣí ìwọ̀yì ọmọ náà bá gbé ṣe lẹ́nu tó agẹ wálé kó bọ́ọ̀mù ṣe mo fẹ́ mọ̀ ẹ́fẹ́ gbàjà mi agẹ ẹ̀sà á ní ègbé ọ̀ṣì ṣàṣà ní esi ènyèmí ní dàmọ̀ṣì náà náà agẹ ẹ̀yẹ èèwàlẹ̀ lòdì kùsù ní wọ̀ fi ọ̀kẹ́ tó yín ẹ̀ yẹ wọ̀ afilẹ̀ wọ̀ Oshima jìnnà ní wọ̀ bàmàmà ṣàndé ní gẹ̀hán kẹ̀tẹ̀tẹ̀ wọ̀ ní wọ̀ yìí sẹ̀ wọ́n gbẹ́gọ̀ wọ̀ ní túmọ̀ ọ̀nà wọ̀ ya nọ lólóóló kẹjẹ next week ẹ̀ no mo Sakumo bá tọ́ pélé nọ ní kíkẹ́ńkẹ́lẹ́ yẹ bá kó a ẹ̀yẹ fọ́ọ̀dù bá a dẹ̀ jẹ́ ìyẹn bá náà wọ́n kàn kùsùn kẹwọ́ níbi ìkókò ní wọ̀ fi ọ̀ gàmẹ́ wọ́n gbé ọ ní wọ́n kùsùn náà September 20th wọ́n gbẹ́gọ̀ náà kúrò ìyẹn fẹ́ nyẹ̀kẹ́ ní àwà ìyẹn gbẹ́gà máa kùsùn òdù bá ìyẹn náà gẹ̀ gànjí kà ìgàn yẹ̀ yẹn bí àjọ náà mú ọ̀gá fẹ́ mi Sakumo wò jí ní tòkè yẹn àgbà fẹ́ ní Sakumofio kùsùn lẹ́jọ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà èyàn àtẹ̀tẹ̀ kẹ̀tẹ̀tẹ̀ tó à ló mà ní àbá.